ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí fíìmù Fúnkẹ́ Akíndélé tuntun? nígbà míì tí ohun téèyàn kò retí bá ṣẹlẹ̀ lójijì tí nǹkan náà sì jẹ́ nǹkan ìdùnnú ńlá, omijé ayọ̀ lè gbọ́n onítọ̀hún tí yóò bẹ̀rẹ̀ sí í da omi lójú fún ayọ̀ tó gba ọkàn rẹ̀. irú omijé ayọ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí Fúnkẹ́ Akíndélé, ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin onítíátà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Jennifer, látàrí bí fíìmù rẹ̀ tuntun ṣe di igi owó tó ń so lẹ́yìnkùlé rẹ̀ báyìí. láàrin ọjọ́ 12 péré tí fíìmù náà gorí igbá, mílíọ̀nù ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 million ló ti rọ́dà sí àpò Fúnkẹ́, ìyá ìbejì. lobìnrin náà bá bú sẹ́rìn ayọ̀, ó tún ṣomi lójú pẹ̀lú. gẹ́gẹ́ bá a ṣe gbọ́, àkọsílẹ̀ ti fi hàn pé fíìmù Everybody Loves Jennifer tí Fúnkẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ti di fíìmù tó ṣe dáadáa jùlọ lórí igbá fún sáà ọdún 2024. látàrí bí fíìmù náà ṣe dáadáa, àwọn ayé gba tiẹ̀, ṣíbáṣíbá làwọn ilé sinimá ń kún fáwọn èrò rẹpẹtẹ tí wọ́n wá láti wò ó. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n, àti pé inú ẹni kì í dùn ká pa á mọ́ra. Fúnkẹ́ Akíndélé, obìnrin tó fẹ́ràn láti máa kópa adẹ́rìn-pòṣónú nínú fíìmù yìí, ló gba orí ìkànnì Instagram rẹ̀ lọ lọ́jọ́ ajé Monday ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2024 tó ń parí lọ yìí, láti fi ìdùnnú rẹ̀ hàn lórí bí fíìmù tuntun náà ṣe ń tà wàràwàrà láwọn ilé sinimá tí wọ́n ti lọ ṣe àfihàn rẹ̀. orin ọpẹ́ ni Fúnkẹ́ sì mú bọnú, bó ṣe ń dúpẹ́ àtọkànwá lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ńlá yìí, bẹ́ẹ̀ ló ń gbóṣùbà fáwọn olólùfẹ́ rẹ̀ gbogbo tí wọ́n ṣùgbà rẹ̀. Fúnkẹ́ ní, ó ṣeun Olúwa, ẹ ṣeun gidigidi gbogbo ẹ̀yin èèyàn, kò sí bí mo ṣe lè rí eléyìí ṣe tí kò bá sí ìfẹ́ àti àtìlẹ́yìn yín. ǹjẹ́ kí Ọlọ́run bá mi bùkún fún gbogbo yín o. ohun ìyanu ńlá tó tún ṣẹlẹ̀ ni pé Fúnkẹ́ Akíndélé kò tí ì dúpẹ́ tán tí fíìmù rẹ̀ ọ̀hún tún fi gun ìpele tuntun. ó ti pa mílíọ̀nù ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé 11. kíní ọ̀hún kò sì tí ì dúró, níṣe ló ń rọ owó wọlé ní kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀. èyí ló mú kí Fúnkẹ́ tún gba orí Instagram rẹ̀ lọ. ó wọ ṣòkòtò péńpé àti ẹ̀wù tí wọ́n kọ àkọlé fíìmù rẹ̀ ọ̀hún sí. ó ní, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo yín o, ẹ̀yin olólùfẹ́ àgbàyanu ní Nàìjíríà àti kárí ayé, fún àtìlẹ́yìn yín tó kọjá sísọ. mo polongo yín o, ẹ̀yin ẹlẹgbẹ́ mi tí gbogbo yín ń lọ sókè sódò láti bá mi polówó fíìmù yìí, tẹ́ ẹ tún lọ bá mi wò ó pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín. ìfẹ́ tẹ́ ẹ ní sí mi àti àtìlẹ́yìn yín ló jẹ́ kí gbogbo ẹ̀ ṣeé ṣe. sí gbogbo ẹ̀yin onítèmi, ẹ̀yin fáǹsì mi àti alátìlẹ́yìn mi kárí ayé, mo dúpẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí Everybody Loves Jennifer. bó ṣe ń kọ ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ nínú fídíò náà tó sì ń dúpẹ́ ayọ̀ lọ́wọ́ gbogbo wọn. If it had not been for your grace, yeah. Ore ọ̀fẹ́ ṣáá ni mo rí gbà. Guys, it's by the grace of God. 511 million naira. Ha! Ẹ ṣé mo dúpẹ́. All glory be to God Almighty and you wonderful fans of Fúnkẹ́ Akíndélé out there. Ẹ ṣé gan. I couldn't have done it alone. Níbo, I see all your comments, all your posts. I see all the reposts, the support, the love. God bless you all for bringing out your money and going to the cinema to support me and watch Everybody Loves Jennifer. May God support you always in Jesus' name. I want to say a big thank you to all my colleagues out there. You guys are not in the movie, but you go out to support me and watch the movie with my fans. And God Almighty will bless you. The cast members of ELJ, the movie, are the best. Anytime I call you up, yeah, let's go and do it at Grace. Let's create content. You just pick up your dress, pick up your shirt, put it on immediately, and answer the call. May God Almighty bless you. ọ̀sẹ̀ tó kọjá yìí ni Fúnkẹ́ Akíndélé jíjó ọpẹ́ nígbà tí wọ́n sọ fún un pé gbogbo tíkẹ́ẹ̀tì tí wọ́n tẹ̀ jáde pé káwọn èèyàn rà láti wo fíìmù náà ní Odeon Cinemas lórílẹ̀‐èdè United Kingdom, gbogbo tíkẹ́ẹ̀tì náà ni wọ́n rà tán pátápátá láàrin ìṣẹ́jú péréte. bẹ́ẹ̀ fíìmù ọ̀hún kò tíì dé. èyí jọ Sùlẹ́àkẹ́ Ayétòrò kan lójú, ló bá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ ní London.
ó tún ṣèlérí pé òun ti ṣètò bí wọ́n ṣe máa ṣàfikún sí àwọn tẹlifíṣàn tó wà láyìíká ilé sinimá náà kó lè túbọ̀ rọrùn fáwọn olólùfẹ́ òun láti fún ojú wọn lóúnjẹ kí wọ́n sì gbádùn owó wọn. èyí kọ́ nígbà àkọ́kọ́ tí fíìmù Fúnkẹ́ Akíndélé yóò di igi ajé lórí igbá. títí di bá a ṣe ń sọ yìí ìyá ìbejì yìí ló sì fìtàn balẹ̀ látàrí bí fíìmù rẹ̀ kan èyí tó pe àkọlé rẹ̀ ní A Tribe Called Judah ṣe pawó tó fẹ́rẹ̀ tó $1.5 bílíọ̀nù $1.4 billion ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. wọ́n ní kò tíì sí fíìmù tó pa dúró owó rọ̀gùnrọ̀gùn bẹ́ẹ̀ rí nínú ìtàn fíìmù àgbéléwò lórílẹ̀‐èdè yìí. bákan náà làwọn fíìmù míì tí Fúnkẹ́ Akíndélé ṣe bíi Battle on Buka Street àti Ọmọ Ghetto The Saga ń ṣe bẹbẹ lórí igbá. ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Fúnkẹ́ Akíndélé ni wọ́n ti ń kan sáárá sí i fún àṣeyọrí ńlá yìí tí wọ́n sì ń bá a yọ̀. wọ́n gbóṣùbà fún obìnrin náà nítorí ááyan àti ìwà kíkanjú rẹ̀. wọ́n ló máa ń náwó nára gidigidi sáwọn iṣẹ́ rẹ̀, kì í rojú owó, ó sì tún máa ń fún ọ̀pọ̀ èèyàn láǹfààní láti darapọ̀ mọ́ káwọn náà lè rí nǹkan pọ́nlá níbẹ̀. ẹnìkan tó kọ ọ̀rọ̀ sábẹ́ fídíò ọpẹ́ Fúnkẹ́ Akíndélé sọ pé ohun kan tó tiẹ̀ dáa jù nípa fíìmù náà ni pé àwọn ọmọ mi lè wò ó láìsí ìbẹ̀rù pé kí wọ́n má lọ wo ìwòkuwò tàbí àwòrán oníhòòhò. iṣẹ́ ńlá ló ṣe obìnrin yìí ṣá. bí wọ́n bá ń ka àwọn tó máa fi ayọ̀ parí ọdún 2024 yìí pẹ̀lú owó tabua, Fúnkẹ́ Akíndélé jẹ́ ọ̀kan lára wọn nítorí fíìmù Everybody Loves Jennifer tí ajé ń bu igbá rẹ̀ jẹ lọ́wọ́lọ́wọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.